Ẹ̀yin ará mi nílé ṣàwàpá kí ló ṣẹlẹ̀? Ó péjọ mẹ́ta ṣe rí. Anyway, lẹ́nìí àwọn àgbàlagbà kan wọ́n jù mí lọ dáadáa. Wọ́n jọ jókòó, wọ́n jọ ń sọ̀rọ̀. Wọ́n wá sọ̀rọ̀ dọ́dọ̀ ẹnìkan tó lọ gba oyè ìbílẹ̀, oyè traditional chieftaincy title. Ẹni yìí jẹ́ àgbà nínú ìkan nínú àwọn ẹ̀sìn wa tó jẹ́ àwọn ẹ̀sìn àjòjì. Mi ò fẹ́ dárúkọ torí mo kúndùn kí n máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn tààrà. Lẹ́nìkan wá ń dáhùn ló wá ń sọ wípé ṣé ẹni tó jẹ́ aṣíwájú nínú ẹ̀sìn yẹn ṣó lẹ́tọ̀ọ́ láti lọ gba oyè ìbílẹ̀ tó jẹ́ oyè ìdílé wọn. Lẹ́ni yẹn bá ṣàbẹ̀rẹ̀ sí ní argue ló bá ní òun àti Ọlọ́run máa jà, Ọlọ́run máa kúrò, Ọlọ́run máa ga, Ọlọ́run máa fẹ́, Ọlọ́run máa tínrín. Ó ṣàbẹ̀rẹ̀ sí ní halẹ̀ yìí sọ oríṣiríṣi. Ìyẹn ní ẹnìkan tó lóye tó jókòó pẹ̀lú òun yẹn wá ní kí ló dé tẹ́ ẹ ní wípé kẹ́ni kó má gba oyè ìdílé wọn? Wípé ẹ̀ ń sọ fún mi nísìnyí wípé tí ọba bá kàn yín nílé yín tó dẹ̀ jẹ́ ọmọ yín ní ọmọkùnrin tó ní kó wá jọba, ṣé ẹ máa ní kó má jọba? Ló bá ní ètò wa èlé jọba níbo sí èlé bọ́ ń sọ lọ́ṣà bẹ̀rẹ̀ ágúmẹ́ǹtì. Ìyẹn lẹni tí mo lólóye yẹn wá ń béèrè lọ́wọ́ wọn wípé tí ipò tó gbà yìí bá jẹ́ ipò tó máa ṣílẹ̀kùn ọlá àbí ọrọ̀ fún ẹbí yẹn tó máa pòkìkí ẹbí yẹn síbi dáadáa, ṣé ẹ máa ní kó kọ́? Wọ́n wá béèrè lọ́wọ́ wọn, wọ́n ní àwọn tó wá gboyè ìbílẹ̀ yẹn tí wọ́n ti fi ní ìfọ̀n tó fi ní èèkánná tẹ̀yìn lọ ń bá wípé kó ràn yín lọ́wọ́ fún nǹkan kan, ṣé ẹ máa sọ pé wọn ò mọ Ọlọ́run àbí Ọlọ́run Olódùmarè máa lé wọn lẹ́nu ọ̀nà ibodè àti wọ ọ̀run ni? Ìyẹn lèmi náà gbé wá fún wa wípé kẹ́ ẹ bá mi wò ó. Ẹ jẹ́ ká jọ argue ẹ̀ ṣó tọ́ àbí kò tọ́ fún aṣíwájú nínú àwọn ẹ̀sìn àjèjì tá a gbà láti gba oyè ìdílé wọn tó jẹ́ oyè ìbílẹ̀. Mi ì tí ì wá síbi à ń bọ̀gún à ń bọ̀rìṣà o, oyè ni mo sì béèrè o, ẹ bá mi dá sí i.